Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìṣòro àìní Ọlọ́run. Ìṣòro àìní Ọlọ́run. Tí a bá sọ pé èèyàn ò ní Ọlọ́run, yẹn pé ẹni ẹ̀ ò ní Ọlọ́run òtítọ́ ní Ọlọ́run. Rí pé ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn ló jẹ́ wípé ẹni tí èyí sọ Ọlọ́run là ń sìn, ẹni tí kì í ṣe Ọlọ́run là ń sìn. Ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 12. Ìwé Éfésù orí 2 ẹsẹ̀ 12. Ó ní ẹ rántí pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristi. Ẹ jẹ́ àjèjì sí Ísírẹ́lì àti àjèjì sí àwọn májẹ̀mú ìlérí náà, láìnírètí àti láìní Ọlọ́run ní ayé. Ìṣòro ńlá ni kéèyàn máa gbé nínú ayé burúkú tá a wà nú ẹ̀ yìí kó má ní Ọlọ́run. Ayé yìí ni Bíbélì pè ní bùdó ìkà. Kéèyàn wá máa gbé bẹ́ẹ̀ láì lọ́lọ́run, ìṣòro ńlá ni. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ìṣòro yìí mo pè ní ìṣòro àkọ́kọ́ tó ń dojúkọ àwọn ọmọ ènìyàn. Tẹ́rí látìgbà tí èèyàn ti ṣubú nínú ọgbà Édẹ́nì ni èèyàn ti dẹni tí a bí láì ní Ọlọ́run. Àwọn tí mo sọ yẹn tó yọ ọ́ lẹ̀ fún onìkan, àwọn tí kọ̀ọ̀kan ó ní àwọn èèyàn àwọn bá tí ó jẹ́ pé bàbá tó bí wọn mọ Ọlọ́run òtítọ́ tí wọ́n sì ń tẹ̀lé Ọlọ́run òtítọ́. Fún àpẹẹrẹ Jóòbù. Àwọn ọmọ Jóòbù wọ́n yìí sọ ọmọ tí ò ní Ọlọ́run. Wọ́n bí wọn láláì ní Ọlọ́run. Ábúráhámù mọ Ọlọ́run. Àwọn ọmọ rẹ̀ náà mọ Ọlọ́run. Ọlọ́run òtítọ́. Nóà mọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni Ísákì, Jákọ́bù wọ́n mọ Ọlọ́run. Àwọn Júù wọ́n mọ Ọlọ́run. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwa tí a ti di ọmọ ìjọba Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ìwé mímọ́ sọ nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 12 ní iye àwọn tó gbà á la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17 ni pé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ti dẹ̀dá titun. Olúwa rẹ̀ ohun àtijọ́ ó ti kọjá, ó ní kíyèsí ohun gbogbo di ọ̀tun. Ìlérí kan wà tí Jésù ṣe fún àwa tí a gbà yín gbọ́. Ìwọ náà bá sì lè gba Jésù gbọ́ lénìí, ó lóun ó gbà wá là àti àwa àti ilé wa. Àwa ní Ọlọ́run ní bàbá, àní Ọlọ́run ní Ọlọ́run. Nítorí èyí Ọlọ́run fi rán èmi sí yín pé ẹ̀yin tí ẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ̀ lọ lọ́run ọ̀run ní Ọlọ́run, àtẹ̀yin tẹ́ ẹ̀ ń sáwọn ẹ̀sìn mẹ́yìn tí ẹ̀ ní Ọlọ́run ní Ọlọ́run, àtẹ̀yin tí ó tiẹ̀ sọ pé Ọlọ́run ò sí gan. Ewu ńlá ni, ìṣòro ni kéèyàn máa ní Ọlọ́run ní Ọlọ́run. Tí ẹ bá wo ayé tá a wà lónìí, ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń ṣẹ̀sìn ṣùgbọ́n tí wọn ò lọ́lọ́run. Nínú ìwé Kíróníkà kejì orí 15 ẹsẹ̀ 3, ìwé mímọ́ sọ nípa Ísírẹ́lì ń bẹ pé wọ́n ti wà lọ́jọ́ tó ti pẹ́ tí wọ́n à ní Ọlọ́run òtítọ́. Bẹ́ẹ̀ ni wọ́n à ní àlùfáà tí ó kọ́ wọn, bẹ́ẹ̀ ni wọn ò ní òfin Ọlọ́run. Ìwé orin Dáfídì orin 14 ẹsẹ̀ 1 ó ní aṣiwèrè wílé ọkàn rẹ̀ wípé Ọlọ́run ò sí. Àwọn kan ń ṣẹ̀sìn láwọn ń sin Ọlọ́run, láwọn ń sin Ọlọ́run, wọ́n wà ń lọ Ọlọ́run. Àwọn kan tí ẹ gbàgbọ́ pé Ọlọ́run wà, ẹ̀sìn kan náà ni kéèyàn sọ pé Ọlọ́run ò gbàgbọ́ pé Ọlọ́run wà. Ẹ̀sìn kan náà ni ẹni ẹ̀ ń sin ọpọlọ ẹ̀ ni. Ntọ́pọlọ ẹ̀ sọ fún mi pé kò sọ Ọlọ́run kankan bí kankan, kò sẹ́ni kankan tó lè bá mi sọ. Kò sẹ́ni tí ń jọ́ lọ. Ẹ̀sìn kan náà ni kéèyàn lóhun ò gbàgbọ́ nú Ọlọ́run. Àtẹ̀ntọ́ wá gbàgbọ́ nú Ọlọ́run, àtẹ̀ntí ò gbàgbọ́ nú Ọlọ́run tí kò wá ní Ọlọ́run. Irú àwọn ẹni bẹ́ẹ̀ ayé wọn léwu, inú ewu ni wọ́n ń gbé. Ṣé wá rí àìní Ọlọ́run yìí, ní Ọlọ́run òtítọ́ yìí, ń ló mú kéèyàn máa wá gbára kiri, ń ló mú kéèyàn máa wá jíjẹ́ èèyàn kiri tí wọ́n fi ń wá lọ́nà kọ́nà. Ìyẹn ló sì mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn kó parí ìrìn àjò wọn sínú ìbọ̀rìṣà. Ìbọ̀rìṣà ní ìsìn tí ò lọ́pọlọ, ìsìn tí ò ní làákàyè nínú, ìlà ń pè ní bọ̀rìṣà. Èmi kọ́ mọ sọ bẹ́ẹ̀, Jésù ló jẹ́ kó yé wa pé oríṣi ìsìn mẹ́ta ló wà. Ìsìn tí ò bọ́pọlọ mu kéèyàn máa sin tí ò mà, ìsìn tí ò bọ́pọlọ mu nìyẹn. Ìsìn yẹn ò ní làákàyè inú, kó máa sin tó ò mà.
kó máa kó lọ nú igbó kó lọ gégi kó wá gé tán kó wá sọ dèrè kó wá ń tẹríba fún. Máa ka Bíbélì fún yín, ẹ rí ìwé mímọ́, ẹ mọ̀ pé ìsìn tí ò lọ́pọlọ ni, ìsìn tí ò ní làákàyè inú ni. Ìsìn tó ní làákàyè inú ni kéèyàn mọ̀ pé Ọlọ́run òtítọ́ rèé, Ọlọ́run òtítọ́ rèé, èèyàn sì máa sìn. Ṣùgbọ́n Jésù wá sọ pé ìyẹn gan kọ́ ni bàbá ń fẹ́, ìsìn tó ní làákàyè kọ́ ni bàbá ń fẹ́. Ìsìn tòótọ́ ó ní pé èèyàn mọ̀ pé Ọlọ́run ẹ̀mí ni, ẹ̀mí ni a sì sìn ní ẹ̀mí àti ní tòótọ́. Àwọn ìyẹn ni Jésù sọ pé bàbá ń fẹ́ kán sìn òun, kì í sáwọn tí ò ní làákàyè nínú ìsìn wọn àtàwọn onílàákàyè nínú ìsìn wọn. Yá wo ìwé mímọ́, torí pé àìlọ́lọ́run ló mú káwọn èèyàn máa bọ òòṣà. Àìlọ́lọ́run ni. Yá ka orin Dáfídì, orin 115, orin Dáfídì, orin 115, ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 8. Orin Dáfídì, sáàmù ni o, jáka. A farabalẹ̀ yànnàná ọ̀rọ̀ yìí. Èyí tá a sì gbọ́dọ̀ yanjú rẹ̀ báyìí ni pé ẹ̀yin tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì tẹ́ tó ń bọ òòṣà, àtẹ̀yin tẹ́ ń ṣẹ̀sìn míì tó jẹ́ pé olóòṣà ní, àtàwọn táwọn àti ẹ̀ gba òòṣà gan ní ẹ̀sìn ti bàbá tiwọn. Ẹ jẹ́ kí abomilàkàyè mu inú ọ̀rọ̀ Ọlọ́run. Fàdákà òun wúrà ni èrè àwọn aláìkọlà. Psalm 115 mọ̀ ń kà yẹn o, ẹsẹ̀ 4. Iṣẹ́ ọwọ́ èèyàn ni, wọ́n ní ẹnu ṣùgbọ́n wọn kò lè sọ̀rọ̀. Ṣé ẹ gbọ́ báyìí? Wọ́n ní ojú ṣùgbọ́n wọn kò fi ríran. Wọ́n ní etí ṣùgbọ́n wọn kò fi gbọ́rọ̀. Wọ́n ní imú ṣùgbọ́n wọn kò fi gbóòórùn. Wọ́n ní ọwọ́ ṣùgbọ́n wọn kò lò ó. Wọ́n ní ẹsẹ̀ ṣùgbọ́n wọn kò rìn. Bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ nínú ọ̀fun wọn. Àwọn tí wọ́n ń ṣe wọ́n, alágbẹ̀dẹ tó ṣe wọ́n, gbẹ́gilére tó ṣe wọ́n, àtàwọn tí wọ́n ń sìn wọ́n, wọn náà wá dàbí wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tó gbẹ́kẹ̀ rẹ̀ lé wọn. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Joseph kan lákọ́, ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé ìsìn tí ò ní làákàyè inú ni kéèyàn máa bọ òòṣà. Kò lọ́pọlọ́nú, kò mọ̀gbọ́n dání. Jeremáyà orí 10 jáka ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 4. Gbogbo yín lẹ ní Báíbù ńlé yín, ẹni Bíbélì ńlé yín, bọ́ọ̀ bá sì ní lọ ra kan. Jeremáyà orí 10 jẹ́ ká ka ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 5. Jeremáyà orí 10 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 5. Nítorí pé asán ni àṣà àwọn èèyàn. Asán ni àṣà àwọn èèyàn. Ọmọ Yorùbá wọ́n sọ fún ọ pé wọ́n ní àṣà bàbá ti wá oníkan máa bọ òòṣà. Asán, ọ̀rọ̀ Ọlọ́run ní asán ni àṣà àwọn èèyàn. Wọ́n gé igi láti inú igbó, oníṣọ̀nà sì gbẹ́ pẹ̀lú àáké rẹ̀. Wọ́n fi fàdákà àti wúrà ṣe é lọ́ṣọ̀ọ́. Wọ́n fi òòlù kàn án àti ìṣó kí ó má bàa ṣubú. Àwọn ọlọ́run tá à ń fèsò gbéró. Ẹ̀yin náà ti kó sí làákàyè ń bẹ̀. Wọ́n fi èso kàn án kó má bàa ṣubú. Wọ́n wé mọ́ igi bíi ẹ̀gúnsí inú oko. Òrìṣà wọn kò lè fọhùn. Ṣé gbọ́ báyìí? Òrìṣà wọn ò lè fọhùn. Wọ́n gbọ́dọ̀ máa gbé wọn ní nítorí pé wọn kò lè rìn. Àwọn ọlọ́run tá à ń gbé ká. Ẹ̀yin náà ti pé kò sọpọlọ ń bẹ̀. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀ pé kò sí làákàyè ń bẹ̀ o. Kò sí làákàyè ń bẹ̀ o. Ìṣòro ni àìlọ́lọ́run ló báyàn débẹ̀ o. Ìyẹn wá lé lọ́lọ́run ní bàbá. Ọwọ́ a máa dìrọ̀ mọ́ òòṣà káàkiri. Irọ́, àìlọ́lọ́run ni. Àìlọ́lọ́run ni. Jágbọ́n tí Ábákùkù náà sọ. Ábákùkù orí 2 ẹsẹ̀ 18 sí ẹsẹ̀ 20. Wòlíì Ábákùkù náà, ẹ̀mí mímọ́ sọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Ó jẹ́ kó yé gbogbo ẹ̀yin olóòṣà pé ẹ jáde kó ń di randanrandan. Àtẹ̀yin tẹ́ ń gbé Bíbélì kiri, àtẹ̀yin ọmọ babaláwo tẹ́ ẹ wá ṣọ́ọ̀ṣì, tẹ́ ń ṣiṣẹ́ wòlíì, tẹ́ ń ṣiṣẹ́ awo ṣọ́ọ̀ṣì. Olúwa ní ẹ kó ń di ìrègbè. Ábákùkù orí 2 ẹsẹ̀ 18 sí ẹsẹ̀ 20. Ó ní èrè kí ni òrìṣà ní, Olódùmarè níbi léèrè yìí o, tí oníṣọ̀nà rẹ̀ fi gbẹ́. Èrè dídá tí ń kọ́ni ní èké. Ṣẹ́gbọ́n báyìí, èké lòòṣà ń kọ́ni. Èrè dídá tí ń kọ́ni lékè. Nítorí tí ẹni tí
ó dá gbẹ́kẹ̀ rẹ̀ lé ohun tí òun fúnra rẹ̀ dá. Ṣé gbọ́ báyìí nísìn ṣe sí la wọ́n fúnra ẹ̀ lọ́wọ́ náà gbó ìwọ ló gégi ó wá gbé fún káfíńtà ọbọ̀ ọ̀kan àbúgbé fún gbẹ́gilére wọ́n bọ̀ yọjú sí wọ́n bọ̀ yọtí sí wọ́n bọ̀ yọ ọmú sí ó ṣe ní kulúbọ̀ ó wá ń gbé kiri olóyè yẹn lè sọ ọ̀dàrà tí wọ́n ń bọ̀ gbọ́ntọ́rọ̀ Ọlọ́run sọ o gbọ́ntọ́rọ̀ Ọlọ́run sọ o ó ní nítorí tí ẹni tó dá gbẹ́kẹ̀ rẹ̀ ó gbẹ́kẹ̀ rẹ̀ lóhun tó ń fúnra rẹ̀ dá ó sì mọ èrè tí kò lè fọhùn ègbé ni fẹ́ni tí ń sọ fún igi pé ṣẹ́gbọ́n báyìí Ọlọ́run ní ègbé Olúwa bá kéde ègbé fún yàn tó ń sọ ni pé olórí ibú lolúwa ẹ̀ ègbé ni fẹ́ni tó ń sọ fún igi pé di alààyè fún òkúta tí kò lè fọhùn pé dìde ǹjẹ́ òun lè tọ́ni sí ọ̀nà sóòsà rẹ̀ lè tọ́ ọ sọ́nà wúrà àti fàdákà ni a fi bò ó yíká kò sì sí èémí kan nínú rẹ̀ àwọn ère ilẹ̀ Yorùbá ṣàṣà nìyí tó tiẹ̀ ní wúrà nínú àtúrò àwọn tí ń ṣe òòṣà gan aláìní lọ́pọ̀ láàrin wọn ó nítorí pé wúrà àti fàdákà mo náà ti fẹ́ rí wúrà tó ń fi ṣe wọ́n fi ṣe igi lọ́ṣọ̀ọ́ mo náà ti fẹ́ rí fàdákà ṣùgbọ́n àwọn kan wà pé àwọn lọ́wọ́ ọrí nídìí òòṣà tó jẹ́ wípé wúrà náà fi ń ṣe Olódùmarè ní jákujàku níranran ní ẹ̀kọ́ ń díẹ̀ ó ní ṣùgbọ́n Olúwa wà nínú tẹ́ḿpìlì mímọ́ rẹ̀ ẹ jẹ́ kí gbogbo ayé parọ́rọ́ níwájú rẹ̀ ṣe ń gbọ́rọ̀ Ọlọ́run o ogun kéèyàn máa lọ Ọlọ́run kó wá fòrìṣà kó máa fòrìṣà sọ Ọlọ́run ogun burúkú ni o Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 14 bẹ́ẹ̀ ni màá ti dánu dúró àtẹ̀síwájú nù fọ́nrán tí ń bọ̀ Iṣẹ́ Àpọ́stélì orí 14 ní ẹsẹ̀ 15 àti ẹsẹ̀ 16 Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 14 ẹsẹ̀ 15 àti ẹsẹ̀ 16 ẹ gbọ́rọ̀ Ọlọ́run ara èé ṣe tí ẹ̀yin fi ṣe nǹkan wọ̀nyí ènìyàn bí ẹ̀yin làwa ń ṣe pẹ̀lú tí a sì ń wàásù ìrere fún yín kẹ́yìn bá lè yí padà kúrò nínú ohun asán wọ̀nyí sí Ọlọ́run alààyè kí ló dé ń bí o ẹja ṣàlàyé fún ọ̀rọ̀ ní kómokómo rò wá ìránṣẹ́ Ọlọ́run yìí Pọ́ọ̀lù ohun àtẹlẹgbẹ́ rẹ̀ wọ́n dèlú yẹn wọ́n á gbé arọ kan dìde làwọn aráàlú yẹn bá ní àwọn òòṣà wọn bá bá wọn ló sọ̀kalẹ̀ yìí o wọ́n wá bá wọn wò náà bá fẹ́ máa bọ wọn. ìyẹn wá ní ẹ má bọ wá èèyàn bíi tiyín là wà èèyàn bíi tiyín là wà ó ní ara yìí ṣe tẹ́yìn fi ṣe nǹkan wọ̀nyí èèyàn bí ẹ̀yin là wá ń ṣe pẹ̀lú àwa ń wàásù rere fún yín kẹ́yìn bá lè yí padà kó nu nǹkan asán ni òòṣà Ọlọ́run ló wí bẹ́ẹ̀ ohun asán lòòṣà ó ní ẹ yí padà kó ń di òrìṣà kẹ́ ẹ wá sọ́dọ̀ Ọlọ́run alààyè tó dá ọ̀run àtayé òkun àtohun gbogbo tí ń bẹ nínú wọn ó ní ìran tó ti kọjá ó faradà fún gbogbo orílẹ̀-èdè láti máa rìn lọ́nà tí wọ́n kéèyàn máa rìn lọ́nà ara ẹni kéèyàn máa sọ Olúwa ti faradà látẹ̀yìnwá ó ní ṣùgbọ́n nísìn kò fi ara rẹ̀ sílẹ̀ ní àìní ẹ̀rí nítorí pé ó ṣe rere ó ń fún yín ní òjò látọ̀run wá. ẹ gbọ́ báyìí ní tẹ́rí ẹ̀ bá jẹ́ àgbàdua Olúwa mọ̀ gbàdúrà fún gbogbo àwọn tó ń gbọ́rọ̀ yìí á pa àwọn tí wọn ò ní Ọlọ́run àwọn tó ń fi ṣọ́ọ̀ṣì ṣe bójú tó jẹ́ pé olóòṣà ni wọ́n bàbá mímọ́ àtàwọn tó ń bẹ́ǹdì òòṣà àtàwọn tó ń bẹ́ǹdì ẹ̀sìn tí wọn ò ní Ọlọ́run tó kàn jẹ́ pé aṣọ ẹ̀sìn ni wọ́n ń dì kiri ṣùgbọ́n wọn ò lọ́lọ́run ó ní ọgbọ́n èké tí wọ́n fi ń ṣayé Jésù tàn mọ́lẹ̀ sínú àyà wọn bá mi gbà wọ́n Olúwa ayérayé lórúkọ Jésù olùgbàlà ká ìmọ́lẹ̀ sáyé wọn fara rẹ̀ hàn wọ́n kán lè bọ́ǹdì òòṣà ayé ọ̀ka dúpẹ́ Jésù Kristi Olúwa wa àmín. ẹ kú kalẹ̀ yín ènìyàn Ọlọ́run mo fẹ́ pè yín sí ìdánilẹ́kọ̀ọ́ ìgbáradì fún ìrìn àjò àyànmọ́. in fact mi ò ṣe mọ̀ wípé kankan bẹ tó ń pè ní ìrìn àjò àyànmọ́ ọ̀ǹtì tí mo tó dé bí báyìí ni Olúwa tó ṣí mi lójú láti mọ nǹkan tó ń pè ní ìrìn àjò àyànmọ́. èmi fọkàn sí wípé ẹ̀kọ́ tó máa ń sọ pé èèyàn ń sọ̀rọ̀ nípa àyànmọ́ èmi rò pé ẹ bá ti ṣe ń rìn táwọn Yorùbá bá ti ṣe wáyé la ṣe máa rí nǹkan kan àwọn ìgbàgbọ́ téèyàn nínú rẹ̀ pé èèyàn ti ń gbègbè ayé àyànmọ́ náà lọ díẹ̀díẹ̀ náà nìyẹn mi ì mọ̀ wípé ó jinlẹ̀ ju nǹkan tí èmi fi ọkàn sí lọ nígbà tí mo débẹ̀. gbogbo ẹnikẹ́ni tí ó wá sáyé yìí mò ń tẹnumọ́ fún yín ni ó ní àyànmọ́ kan tí Ọlọ́run fẹ́ kó múṣẹ. tí a bá máa padà sọ́dọ̀ Ọlọ́run tí a rí èrè tí a sì gbọ́
ní ẹnu olùgbàlà pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. A gbọ́dọ̀ ní òye kí ni wọ́n rán wa wáyé wá ṣe, ká dẹ̀ rí pé a ní ìmúṣẹ ohun tí a rán wa wáyé wá ṣe. Ẹ̀kọ́ yìí kì í ṣe ìdánilẹ́kọ̀ọ́ bíbélì, kì í ṣe ilé ẹ̀kọ́ bíbélì. Ohun tó ní í ṣe pẹ̀lú ayérayé wa òun ni Ọlọ́run bá wa sọ mbẹ̀, ni ó sì máa bá yín sọ. Ní ìgbà kan rí Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti lọ sí Bible school kan lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan ní ìlú Ọ̀yọ́, ṣùgbọ́n sí náà a kàn mọ̀ pé a nímọ̀ bíbélì ṣàkálá lórí wa ni. Àwọn agánṣẹ́ tí máa ń gbé pé àṣẹ ti bígbà táwọn agánṣẹ́ ti di local champion ni wá, bígbà tó yẹ pé àwọn náà ti wà ń bẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo débì ni mo mọ̀ wípé mi ò tí ì jámọ́ nǹkan kan. Ẹni tó ń pọ́n rẹ̀ lé bíi pé àwọn òun náà ti jẹ́ nǹkan, lóòótọ́ olórin ni mí, wípé èèyàn ti fọkàn sí wípé èèyàn náà ti ń gbègbè ayé mímọ́. Ṣùgbọ́n nígbà tí mo rìn nínú ẹ̀kọ́ yẹn mo rí pé àsán mi tiẹ̀ ní ìmọ̀ kankan níbì kankan. Àsán mo tí Jésù gan bá dé gan, Ọlọ́run ló mọ ibi téèyàn gan lè yọjú sí. Ṣùgbọ́n nígbà tí mo débì mo rí òkodoro tí a ń pè ní Olúwa gangan. Àwọn ẹ̀kọ́ yìí ní onírúurú ni Ọlọ́run ti ṣètò sílẹ̀ fún wa láti ṣe ayé yín pé, láti ṣe ìgbéyàwó yín pé, àti láti mọ kí ni tí ẹ ó ṣe àtàwọn ìgbésẹ̀ tẹ́ ó gbé tí ẹ fi ní ìmúṣẹ nínú ìgbé ayé. Mo mọ̀ pé Ọlọ́run ló dìídì rán mi wá síbí báyìí. Èmi tó yẹ pé èmi àti olólùfẹ́ mi nígbà kan rí ìgbé ayé tí à ń gbé náà ni wípé ìgbé ayé eku àti olóńgbò, tí àlàáfíà bá jọba ní ọ̀sẹ̀ kan, so láàrin oṣù kan a lè máa gbé ìgbé ayé tí ò sí àlàáfíà. Ṣùgbọ́n nígbà tí mo dé ibí báyìí mo rí wípé ìgbé ayé àlàáfíà jọba láàrin ìdílé wa. Mo ṣe wà mo máa ń bínú gan, mo máa ń bínú, but àwọn ìbínú style tó ń sọ pé ìbínú mímọ́, tó yẹ pé mi ò mọ̀ pé kò í ṣe nǹkan tó ṣe. Bọ́n nígbà tí mo ríra mi nínú ẹ̀kọ́, mo gbé ó jẹ́ nǹkan tó dùn mí lọ́kàn pé ìyẹn ni pé mo kàn ń rìn bí ẹni tí ò lórí ni. Mo rọ̀ yín, ẹ̀yin ọmọdé, ẹ̀yin àgbà, ẹ̀yin ọkùnrin àti obìnrin, ẹ wá forúkọ sílẹ̀ 2000 naira ní fọ́ọ̀mù ẹ gbà. Kí ni Ọlọ́run fẹ́ fún ayé yín gangan? Kí ni Ọlọ́run fẹ́ kẹ́ fi ayé yín jó? Kándù ayé ń jó lọ wẹ́rẹ́wẹ́rẹ́, níbi tí kándù ayé tèmi jó dé yìí kálébé náà ti mọ̀ tipẹ́tipẹ́ ni, ṣùgbọ́n kò bá dáa kẹ́yìn náà wá báyìí kẹ́ ẹ jẹ orí ọ̀fẹ́ yìí. Yé rin ìrìn àjò tí ò pé ọmọ. Nígbà tí èmi fúnra mi tí mo wá sí ibi ẹ̀kọ́ yìí ló jẹ́ kí n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tí à ń rìn ó jẹ́ ìrìn àjò asán. Ìrìn àjò tó jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ó lè má ní èso tàbí ní èrè fún àwa gan ní ayé àti ní ọ̀run. Tí a bá wá sí ibi ẹ̀kọ́ yìí, á ní oríṣiríṣi ìrírí, bóyá nípa ìdílé ni, bóyá nípa iṣẹ́ wa ni, bóyá nípa ìgbé ayé wa nípa ti tẹ̀mí, bóyá nípa ìgbé ayé wa nípa ti tara. Àwa gan lè dàgbà sí nínú ẹ̀mí. A ó bẹ̀rẹ̀ ní oṣù kìíní January 2025, a ó dẹ̀ parí ẹ̀ ní oṣù kejìlá December 2025. Ní sátidé kejì ní gbogbo oṣù la ó máa pàdé. Ìyẹn ni pé a ó máa pàdé ní sátidé kejì ní oṣù kìíní, sátidé kejì ní oṣù kejì títí dé oṣù kejìlá. Aago 7 àárọ̀ sí aago 7 alẹ́ òní ìpàdé yìí ó máa wáyé. Ìyẹn ni pé wákàtí 12 la fi máa wà níwájú Olúwa ní gbogbo ọjọ́ sátidé kejì. Ní àkóbọ̀ ní ààyè náà ni a ó ti pàdé ní Gosin Court. Ẹ sì rántí wípé ọ̀ranyàn ni kí ẹ fi orúkọ sílẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. 20,000 naira ò ní owó tí ẹ ó san fún ìdánilẹ́kọ̀ọ́. Owó ẹ̀kọ́ kọ́ la fẹ́ gbà lọ́wọ́ yín, owó oúnjẹ tí a máa fún yín ní àkókò tí a bá fi ń jókòó. Àwòye pé kò ní dára kí a jókòó fún wákàtí 12 ká má rí nǹkan jẹ. Ẹ sì wá san owó fún ìwé ìgbaniwọlé 2,000 naira ni, ìyẹn ni 2,000 péré. Ó lẹ́ ò fi orúkọ sílẹ̀ tí wọ́n á fún yín ní ìwé ìgbaniwọlé. Ìyẹn ni pé gbogbo tí ẹ ná nínú ẹ̀kọ́ ọ̀hún kò ju 22,000 lọ, 2,220. A pè yín kí ẹ wá, mo sì gbàgbọ́ pé ìbùkún Ọlọ́run ó ń dóde yín ní ìpàdé yìí. Má gbàgbé pé January la ó bẹ̀rẹ̀, oṣù kìíní 2025 yìí a ó bẹ̀rẹ̀ ní sátidé kejì. Ṣùgbọ́n kó tó di sátidé kejì yẹn ó ti gbọ́dọ̀ gba ìwé ìgbaniwọlé, ó sì ti gbọ́dọ̀ san 20,000 tí a ní kí ó san yẹn. Ìgbà yẹn ló fi hàn wá wípé nítòótọ́ ó ní ó fẹ́ kẹ́kọ̀ọ́. Lórúkọ Jésù yóò dára fún yín. Àmín.